Hello. Ẹ̀yin èèyàn mi o. Bẹ́ẹ̀ ni, wọ́n ní olórí tóbi pẹ̀lú iná tó ń lọ sọ sínú Royal Manual tí Naomi fẹ́ dé sí. Ọlọ́run ló mà ti ẹ̀yọ Naomi. Ìjọ tó ń sọ pé ó wá sí ààfin, tí kábíyèsí gbé wá sáàfin, tí bàbá táfi ní bàbá rọ́pò rí tára bàbá rọ́pò fi yá gágá. Bàbá tó ní nǹkan kan ṣe òun tẹ́lẹ̀ àárẹ̀ pé òun strong. Wọ́n ní bó ṣe rí Naomi tí kábíyèsí gbé yà sí ààfin níjọ́ yẹn. Àtìgbà yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní try láti parí ìjà. Bẹ́ẹ̀ ni. Wọ́n nígbà tí wọ́n mọ̀ pé ẹ̀yin olóyè ẹ̀ nígbàgbé pé àtijọ́ yìí ni kábíyèsí àti Naomi ti fẹ́ parí ìjà wọn. Bẹ́ẹ̀ ni. Kò pẹ́ kó jìnnà bí kábíyèsí ní Naomi ṣe sọ pé òun máa padà sáàfin. Kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní ṣàjọyọ̀ tínú kábíyèsí dùn táyọ̀ ẹ̀ kún tí ó ní kán palẹ̀ Royal Manual kán bẹ̀rẹ̀ sí ní máa pa á mọ́ torí ìyàwó òun fẹ́ dé tí ijó àti ìyè àti gbogbo ẹ̀ tán jó pé inú òun dùn ayọ̀ òun kún òun tún fẹ́ rí ìyàwó òun padà láyọ̀ àtàlàáfíà ní ààfin. Ló bá tán àṣínú bí àwọn ọlọ̀tẹ̀. Wọ́n ní àti Tóbi àti Mariam àti olórí àti Rónkẹ́ wọ́n ní mi ní pé wọ́n lólórí wọ́n àti Tọ́pẹ́ àti wọ́n ní tí wàá burú tó ta kábíyèsí lára jù ní olórí ní Dr. Lizzy. Wọ́n ní ta kábíyèsí ara ta kábíyèsí inú ẹ̀ pòrúurú. Ó ní wọ́n ní omi ló máa ṣẹ̀já jiná pé wọ́n ò ní believe pé odindi bí Naomi ṣe like Lizzy. Ó lè lágbára o. Ilé ayé yìí máa ga o. Kábíyèsí ni wọ́n ṣe gbà pé ayé ó pé accountable kì í ṣe méjì. Kì í ṣe pé ó pé gba nìkan o. Wọ́n ròyìn pé Lizzy of all people torí ọkọ ó fi iṣẹ́ ẹ lẹ̀ ó fọ̀nà ẹ lẹ̀. Gbogbo ìwé tó kà tí gbogbo wọn kà ògùn náà fi ń ṣe. Wọ́n fi sọra wọn di ìyàwó babaláwo torí àwọn tó fine gan-an ni babaláwo máa ń bẹ̀ lọ́wẹ̀ torí gbogbo wọn nǹkan kí nǹkan tó lè kálukú wá dọ́dọ̀ babaláwo ní nǹkan tó fẹ́ ṣe kí babaláwo tó lè help àwọn náà máa help babaláwo. That is basic bó ṣe máa ń ṣe nìyẹn. Torí mo lọ́rẹ̀ẹ́ kan mo ní ọ̀rẹ́ kan nígbà tá à ti wà nínú Jésù. Ọ̀rẹ́ wa yẹn ta ló mọ̀ pé oníṣẹ́ ibi ni oníṣẹ́ búburú ọkọ ẹ̀ ní kinní kan ó ní owó bíi tàwọn olórí wọ̀nyí o tí wọ́n wà contented o. Gbogbo àwọn tí nǹkan kékeré nǹkan wọn ò kí ń tó wọn. Ó bá fún wọn ní gbogbo ilé ayé yìí wọ́n yìí máa ṣe bàjẹ́ torí èṣù ti ṣépè fún wọn. Àgà tó bá kúrò lọ́nà ìyànà Ọlọ́run tó jẹ́ pé ìyànà èṣù ló fẹ́ gbà èṣù á ṣe ẹ́ ṣìkàṣìkà. Èṣù ṣe ọmọbìnrin yìí ó ṣe é ṣìkàṣìkà ó ṣe ṣùbùṣùbù. Ọkọ ẹ̀ ṣiṣẹ́ ní Shell. Àwọn tó ń ṣiṣẹ́ Shell mọ̀ pé nígbà tí Shell wà láyé Shell àwọn tó ń ka owó gidi gan gbà yẹn pẹ̀lú bó ṣe ní kíni ó yìí ṣàgbèrè obìnrin yẹn ṣàgbèrè ayọ̀ jù wọ́n ló ṣàgbèrè tó jẹ́ pé ibi tó tún lọ ṣe ó ṣàgbèrè títí kọ́kọ́ má bàa káwọn pé òun ṣàgbèrè ó tún fẹ́ ṣọkọ pa pé gbogbo nǹkan tóun bá ń ṣe àṣegbé lẹ́yìn yẹn làṣírí ẹ̀ tú o àṣírí ẹ̀ tú náà ní báà la ṣe mọ̀ àṣírí ẹ̀ tú ni. Náà bá ní ṣe ni lady ó lọ sọ́dọ̀ kábíyèsí ó lọ sọ́dọ̀ ní kábíyèsí ó lọ sọ́dọ̀ babaláwo nǹkan táwọn pípù yẹn tí mo fi rántí o ó lọ sọ́dọ̀ babaláwo bó ṣe sọ fún babaláwo òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣá òkè babaláwo ó ṣoògùn babaláwo ní òkè kóun tẹ̀ tó ṣe fún ẹ ṣe gbógun ìfẹ́ ni wàá kọ́ ya nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó bá ti ń ṣe àṣegbé ni wọ́n dẹ̀ mọ̀ nípa àṣegbé kan sí àṣepamọ́ ló wà. Wọ́n ní bí babaláwo ṣe kọ́kọ́ mu ná ó bá sùn ó ṣe gbogbo ẹ̀ ṣìkàṣìkà babaláwo ò jẹ́ kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ o débi pé ó fẹ́ lọ ṣoògùn fún un. Lọ́ bá bẹ̀rẹ̀ sí ní wá ọmọbìnrin ó ti bímọ 4 already
ló bá bẹ̀rẹ̀ sí ní wá ọmọbìnrin gbùdùgbùdù àwọn ìgbà tó ń wá títí tán tì rí wọ́n á sọ pé ó wà ó ṣùgbọ́n ibi tó wà ó wà náà àmọ́ wọ́n ṣàtọ́ pínpín tó fẹ́ rí nílé babaláwo àwọn tó rí nílé babaláwo wọ́n á sọ fún ọkọ ẹ̀ pé wọ́n máa ti rí ìyá alágbájá nílé babaláwo ìkòkò bàbá àṣà ọkọ ní níbo kí ló ń wà lọ sílẹ̀ àwọn tó ń yó tán tó ń wá bẹ́ẹ̀kùnbẹ̀kùn ẹ jẹ́ mọ̀ pé èmi ti yín tòótọ́ ká má fúnlẹ̀ fọ̀rọ̀ kó ṣe babaláwo fà á mọ́ra tó kúkú ṣe kó jókòó sílé òun babaláwo yẹn wá ṣe kà kó tí ẹ wá fún ní nǹkan tó bá wà ó wá ṣé nǹkan rí wà lọ́wọ́ babaláwo àbí kọ́ máa ṣèkà ìka náà ni wọ́n wá kà lọ wọ́n dẹ̀ pàdé ìka lọ́nà ìka plus ìka is equals to ìka so ibi tó wà lọ́wọ́ babaláwo ṣàgbà ó gba gẹ́yìn ó gba lédì yẹn èmi ti yín tòótọ́ tí lédì yẹn fi bímọ fún lédì yẹn bímọ obìnrin fún ọ̀hún ti tó bímọ obìnrin tán ojú ẹ̀ là ìbújá tójú ẹ̀ là báyìí kí lòun wá ṣe ń bí àtọmọbìnrin yẹn ó fi fọmọbìnrin yẹn lẹ̀ fún babaláwo ilé koko ń ta gbé bó ṣe délé ó gbọ́ pọ́kọ ẹ̀ ti páàkì kúrò ní ilé ó ti kó lọ sí ìlú ẹ̀ at the end of the day ọkọ wa ṣaláìsí ọkọ ò tí ì lọ sí ìlú ọkọ ṣaláìsí ó ṣàti kọ́lé ó ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti ọkọ ti kúrò ní ilé ẹ̀ ó ti kúrò níbi tó ń gbé ó ti wá kó lọ sígbà tó wá yá ló bá lọ bọkọ wọn kọ́ ní níbo wọn ti ẹ̀ mọ́bi tó wà ọkọ ti lọ fẹ́yàwó ó ti lọ ṣe àtòun àti ọkọ àtàwọn ọmọ àwọn ọmọdé wọ́n ti mature wọ́n lé ìyá wọn tèfètèfè pé ìyá wọn ò gbọ́dọ̀ wọlé ní nǹkan tí ó ṣe ní nǹkan tó mọ̀ ọmọ babaláwo wà nílé babaláwo ó sá fílẹ̀ àtọmọ yẹn sá babaláwo fílẹ̀ ìgbà tí ó wá ṣàṣeré dèrèdè rẹ́gbẹ̀rẹ́gbẹ́ kò pẹ́ lọ́kọ́ kú èmi tí ń tò tọ́gbà tọ́kọ́ kú wọ́n á gbé lọ sí ìlú bí tọ́kọ ẹ̀ gbà dódò ọkọ ń gbé dódò ilé ọkọ wọ́n gbé dé ibi tó fẹ́ sin ọkọ sí nílùú wọn àwọn aráàlú wọn wọ́n fi orò ṣí kúrò ṣáwọn jẹ́ kó wọ ìlú yẹn débi pé lóun fẹ́ ṣe òkú fún ọkọ ẹ̀ fẹ́ ṣe opó kò sáàyè yẹn so gẹ́gẹ́ mo táwa ní ká máa sọ kì í ṣe ọ̀rọ̀ yẹn láti ẹ̀ bá wá torí mo kàn fẹ́ kẹ́ mọ nǹkan tí àwọn tó máa ń lọ sílé aláwo yẹn nǹkan tó ju wọn máa ń rí ẹ̀ẹ́dẹ̀rẹ̀ẹ́dẹ́ máa lójú wọn máa rí wọ́n máa ń jẹ ìyà gidi gan ayé wọn ti parẹ́ ìyẹn ò ṣègbè ayé gidi so irú àwọn tí wọ́n lọ sílé aláwo yìí wọ́n ní irú tí ọ̀rọ̀ tí Dr. Lizzy ni mò ń sọ yìí o so pẹ̀lú bó ṣe fáyìn tó ṣe ṣe kí gbogbo ṣe ní láyé tó sọ pé àwọn kàwé ilé babaláwo ní qualification yẹn ti ìbẹ̀rẹ̀ ibẹ̀ ló parí torí wọ́n lẹ́ni tó bá ń ṣe ti èṣù wọ́n ní ti èṣù ni ẹ wálé ilé nǹkan tí mo fẹ́ mú jáde ní pé ilé ayé wọn ò kì í tòrò ilé ayé wọn máa ń sunkún ẹnikẹ́ni tó bá fi ilé babaláwo ṣe ibùgbé kò sí nǹkan gidi tí babaláwo ń fún yàn wọ́n lè ṣùtẹ̀ rí yẹn tó bá fún ládìyẹ àbí tó bá fún yín ládìyẹ ó máa fi orí di èèyàn gbà padà lọ́wọ́ yẹn ṣé nǹkan rí wà lọ́wọ́ Sátánì wọ́n ní kábíyèsí regret pé òkú wá ṣe bíi ti olórí àbí tó wá ṣe bíi Dr. Lizzy ṣé Dr. Lizzy kábíyèsí tó ṣe pé tóun bá tẹ̀lé gbogbo wọn kúrò ẹ̀sìn Dr. Lizzy aṣèkejì Naomi àwọn nìyẹn ló kún dùn kábíyèsí oníkábíyèsí kígbe so wọ́n ṣàtìrí ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ gbogbo àwọn tó ń lọ sílé aláwọ̀ tó ń lọ sílé oníṣègùn ẹ pẹ̀lẹ́ o ẹ̀san yín ń bọ̀ láti sọ fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ sí rí ẹ̀yin tẹ́ ń dá ọmọnìkejì lóró ẹ ti gbàgbé pé oró tiyín ló máa lékè ńkà ẹ sunkún ẹ̀ní rẹ́ni kì í pẹ̀lẹ́ ẹ̀ní rẹ́ni béèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wo àfihàn lọ́lọ́run lọ́wọ́ ẹ̀yin èèyàn mi jèrè ẹ bá mi ṣe ẹ bá mi like ẹ bá mi fi tó kù sí kọ́mẹ́sàn ṣàbọ̀ lọ́wọ́ adájú lórí wa Jésù Kristi Olúwa wa àmín ẹ ṣé gan.